níṣẹ́ ni àwọn èèyàn náà máa ń jùpọ̀ ọ̀rọ̀ lu màmá gbogbo ọmọ Nàìjíríà pátápátá tó tún jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu, sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu là ń sọ nípa ẹ̀ lórí ìkíni tí ó fi síta lọ́jọ́rùú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 27 nínú oṣù karùn-ún ọdún yìí, 27th of May 2026, tó ì jẹ́ pé ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ọmọ bíbí ìpínlẹ̀ Delta tó sọ ìní ó di wàhálà tó fi jẹ́ pé àwọn èèyàn náà máa sọ̀kò ọ̀rọ̀ sí i dánsìn gbógun ti màmá náà sí gidigidi lásìkò yìí. Ǹjẹ́ kí ni ó ṣẹlẹ̀ ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún tá a wà yìí, ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí? Kí ni ìdí tí Olúrẹ̀mí Tinubu fi sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló sọ? Kí sì ni àwọn èèyàn ń torí ẹ̀ gbógun tì sí? Ẹ rántí pé ọjọ́ tá a dárúkọ yìí ó ní àyájọ́ ọjọ́ àwọn ọmọdé káàkiri àgbáyé, èyí tí wọ́n ń pè ní Children's Day. Ọjọ́ yìí ní ọjọ́ àwọn ògo wẹrẹ wa káàkiri àgbáyé. Ọjọ́ yìí ni wọ́n yà sọ́tọ̀ kí wọ́n lè ṣe àjọyọ̀ àti ayẹyẹ àti ẹ̀yẹ fún gbogbo àwọn ọmọdé káàkiri àgbáyé, èyí tí kò yọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Ṣùgbọ́n ayẹyẹ tọdún yìí bó tilẹ̀ jẹ́ pé ó forí sọ ayẹyẹ ọdún Eid Adha, ìyún Eid Kabir táwọn mùsùlùmí máa ń ṣe tán pè ní ọdún Iléyá. Ṣùgbọ́n síbẹ̀ o, ìyá gbogbo Nàìjíríà ìyún sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu kò gbàgbé ayẹyẹ ọjọ́ àyájọ́ àwọn ọmọdé. Bẹ́ẹ̀ ló jẹ́ pé ó fi ọ̀rọ̀ síta láti kí gbogbo àwọn ọmọdé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kú àyájọ́ ọdún. Màmá náà ó kí wọn kú ìfọmọnìyàn ṣe, bẹ́ẹ̀ ló gbàdúrà pé wọn yóò dàgbà, wọn yóò sì ṣe rere láyè, tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ wúrí àti àwọn àdúrà tábí amọ́ máa ń ṣe fún àwọn ọmọ ẹ̀ ní ìyá gbogbo ọmọ Nàìjíríà sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ní ló ṣe fún gbogbo àwọn ọmọ kéékèèké lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n ìkíni máa ti di wàhálà nítorí pé níṣe làwọn èèyàn máa ń fi èébú àti àwọn ọ̀rọ̀ àlùfàǹsá náà fẹ́ ránṣẹ́ sí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu. Ǹjẹ́ kí ló dé? Kì í kúkú ṣe pé màmá náà sì sọ, nítorí bí ó ṣe mú ẹnu bà ọ̀rọ̀ àwọn ọmọdé, ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ iléèwé tí wọ́n jí kó ní abúlé Aworo Ẹ̀ṣẹ́ẹ̀lì àti Yáwótà tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Inú máa jẹ́ kí àwọn èèyàn máa sọ̀pọ̀ ọ̀rọ̀ sí sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu. Wọ́n ní báwo ni sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ò ṣe ní mẹ́nubà ọ̀rọ̀ àwọn ọmọdé náà? Wọ́n ní ìwà ìkà àti ọ̀dájú àti àìbìkítà ni, tó sì jẹ́ pé eléyìí ni wọ́n sọ̀rọ̀ sí màmá náà sí. Ẹ rántí pé lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn, ìyẹn ọjọ́ 15 nínú oṣù karùn-ún ọdún yìí, 15th of May 2026, ní àwọn Fúlàní afẹ̀míṣòfò tí ìjọba pè ní báńdíìtì ya wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú Aworo Ẹ̀ṣẹ́ẹ̀lì àti Yáwótà tá jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé lọ, tó sì jẹ́ pé wọ́n ti pa olùkọ́ méjì dànù, ìyẹn Joy Adéṣíyàn àti alàgbà Michael Oyèdòkun.